ẹ bá wa tán bàbá, ẹ bá wa tán, ẹ bá wa tán, ẹ tán sà, ẹ bá wa tán. Mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí gbogbo àwọn ọmọ aládé, àwọn ọmọ ológo, àwa tí a gbàgbọ́ nínú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022, èyí tí a ti jáde ní 20 oṣù kọkànlá ọdún tó kọjá. A ti jáde kúrò ní Nàìjíríà, ilẹ̀ jíríyà, a ti jáde kúrò ńbẹ̀. A ò bá wọn jíríyà mọ́ o, a ò bá wọn jíríyà mọ́ o, a ò bá wọn jíríyà mọ́ o, ẹ ò ní bá wọn jíríyà mọ́ lórúkọ Jésù o. Ẹ̀yin ìyálájé, ìyálọ́jà, ẹ̀yin màmá dáradára, ẹ̀yin màmá ọládé ọmọ ológo, ìyà tẹ́ ń jẹ lójoojúmọ́ kò ní já lásán lórí ọmọ o. Àwọn ọmọ yẹn yàn wá yanjú o, àwọn èso yóò ní rẹ̀ dànù o, ẹ ò ní fojú sunkún ọmọ o, ẹ ò ní tìkára yín fọwọ́ gbọ́mọ sí o, ẹ ò ní yàgàn lẹ́ o, Sátánì ò ní fọmọ pa yín lẹ́kún o. Màmá wa dáradára, gbogbo òtẹ́ ń ṣe pẹ̀lú ògo Ọlọ́run, àtàjẹ ọjà lọ́ọ̀ máa ta o. Àbùdí ni ti omi òkun, àbùdí ni ti omi ọ̀sà, Olúwa máa dàbùkún nù yín. Làálàá tẹ̀ ń ṣe lójoojúmọ́ kò ní já sásán. Torí náà kọ́ mo ní kí n wá sùn ilé ń tán létí ni o. Kéré o, kéré o, kéré o, gbogbo ọmọ Yorùbá, òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dé o. A fẹ́ lọ yayọ̀ òmìnira, a fẹ́ lọ pàdé Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, ìyàwó Abíọ́lá ọjọ́ náà. Òun lọ́lọ́run lò fún ẹ láti bú ẹkú òlóko ẹrú o. Ó lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé, wọ́n gbà á wọlé, ó kójọ lọ́n pàdé ńbẹ̀. Ó lọ sọ́dọ̀ Queen Elizabeth, wọ́n gbà á wọlé, ó kójọ lọ́n pàdé ńbẹ̀. Ó sọ fún wọn, màmá dáradára, màmá rere, àní ìkáyé, màmá tó ṣe fi yangàn náà màmá. Ó dé ìgbìmọ̀ àjọ àgbáyé, ó sọ fún wọn pé okùn tá a fi so wá pọ̀, okùn yẹn ti já o ní 1914 to 2014. Nígbà tí lọ Lùgá àti àlè ẹ̀, èyí tó fẹ́ tó wá pọ̀, wọ́n pé orílẹ̀-èdè mẹ́ta ló ń so pọ̀ o. Ìkan Haúsá, ìkan Ìgbò, ìkan Yorùbá. Àwọn mẹ́ta wọ́n so wá pọ̀. Orílẹ̀-èdè la ti ń jẹ́ o. Wọ́n wá àlè òun àtàlè ẹ̀, wọ́n wá pè wá ní Niger area. Ọkọ wa ní kó máa pè wá ní Nàìjíríà. Ó mà ṣe o. Orúkọ tá ò jẹ́, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ìgbà t'Ọlọ́run máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀, ó sọ fún wa pé tó bá pé 100 years, tó ní ká pé ìbá pé bàbá dánmọ́ kó ká máa bá tiẹ̀ lọ. Ìgbà tá a pé 100 years, a pé 100 years sí 2014, ó wá yẹ ká máa lọ. A wá sọ fún àwọn agbẹ̀ǹgbẹ̀bọjí ọmọ Yorùbá wípé àkókò ti tó, ilé tó yà, ẹ jẹ́ ká máa lọ. Ṣùgbọ́n wọn ò gbà o, wọ́n kọ̀ sí wa lẹ́nu. Wọ́n ní dandan àfi táwọn bá dìbò, ẹ bá dẹ̀ ti lè dìbò, ẹ ti renew amalgamation, ẹ bá ti renew amalgamation, oko ẹrú mi lẹ tún kóra yín sí nìyẹn. Another 100 years kẹtó tún pọ́nú ẹ̀. A sọ fún wọn sí tí wọn ò mà gbọ́ o. Wọ́n ní àfi táwọn bá dìbò, táwọn bá gbọ́mọ wọlé, ọmọ wọn ti wá wọlé ń sìn yìí o. Wọ́n ti gbé ètò èsì ìdìbò wọn, wọ́n ti gbọ́ o. Ṣùgbọ́n àwa fẹ́ bẹ̀rẹ̀ ìjọba tiwa. A kọ lẹ́tà sí wọn nípasẹ̀ màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá wípé ìbò tẹ́ fẹ́ di o, kò ní nǹkan ń ṣe pẹ̀lú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022 o. Ṣùgbọ́n ẹ wo agbẹ̀ǹgbẹ̀bọjí ọmọ olóṣèlú wọ̀nyí, wọ́n fi owó bò ó mọ́lẹ̀, wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Yorùbá ti jáde kúrò nílẹ̀ jíríyà.
ó ti jáde kúrò ní Nàìjíríà. Àwa fi dá yín lójú báyìí wípé màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá pẹ̀lú Olori Adele wọ́n ń bọ̀ lórílẹ̀‐èdè Yorùbá láti wá bẹ̀rẹ̀ ìjọba ara wa. Tí màmá bá ti dé ẹtúyáyá túyàyà lógúnlọ́gbọ̀n kẹ́ lọ pàdé gbogbo àwọn adelé wa ní gbogbo àwọn adelé wa pátá ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tá a ní. A ní Kwara, a ní Kogi, a ní Èkó, a ní Ọ̀yọ́, a ní Ògùn, a ní Oǹdó, a ní Èkìtì, a ní Ọ̀ṣun. Gbogbo wa la ti jáde kúrò ní Nàìjíríà. Àwa mẹ́jẹ̀ẹ̀jọ yẹn a ti jáde kúrò ní Nàìjíríà o. A ò bá wọn jíríyà mọ́ o. Ẹ ò ní bá wọn jíríyà mọ́ lórúkọ Jésù o. Orúkọ tẹ́ ń jẹ́ òun ni Yorùbá o. Yorùbá lọ́lọ́run dá yín sí o. Òun ló dá yín mọ́ o. Ẹ̀yin tẹ́ ń sọ Yorùbá. Èdè náà bí mọ orílẹ̀-èdè. Èdè náà bí mọ orílẹ̀-èdè. Èdè náà bí mọ orílẹ̀-èdè. Ẹ̀yà kan, èdè kan àti àṣà kan. Òun náà máa bímọ orílẹ̀-èdè o. Ìwé tá a bá ń gbé fún yìí tẹ́ bá ti wò ó a kọ òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022 síbẹ̀ torí pé a jáde ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la fi kọ́ sí o. Tẹ́ bá wò ó wọ́n tún kọ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ó wà ń bẹ̀, ètò ìlera ọ̀fẹ́ ó wà ń bẹ̀, àwọn arúgbó wọ́n wà ń bẹ̀, wọ́n máa tọ́jú arúgbó gbogbo wọn pátápátá ọ̀nà tí yè kóore àti níhun tá a fẹ́ fi tọ́jú ara wa. Àwọn àlùmọ́nì ilẹ̀ ó ti wà fún alílẹ̀ Yorùbá tètè gbogbo kò sí àgbáyé tó ní gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn la ní nǹkan àlùmọ́nì ilẹ̀ jù ní gbogbo àgbáyé. Àwọn la fẹ́ máa fi tọ́jú ara wa. Àkókò ti tó ẹ máa jó ẹ máa yọ̀, ẹ máa jó ẹ máa yọ̀. Ẹ kú oríire gbogbo ọmọ Yorùbá o. A fẹ́ lọ ya yọ̀ òmìnira pẹ̀lú àwọn adelé wa. Màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ìyàwó Abíọ́lá ọjọ́ náà tó ń jẹ́ kí bàbá yẹn tó ń jẹ́ kó rògbò ẹ̀ lò. Wọ́n pa wọ́n tún pa ìyáálé ẹ̀ pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbé màmá yìí pamọ́. Màmá ní ìkáyé màmá rere. Ìyàwó MKO Abíọ́lá òun ni o MKO Abíọ́lá ṣe é mọ̀ pé ibi náà ló ti wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin Ògùn State ẹ̀yin lọ́lọ́run ń lò fún wa o. Ẹ̀yin màmá dáadáa ẹ̀yin lọ́lọ́run ń lò fún wa o láti mú kí gbogbo Yorùbá bọ́ kúrò lóko ẹrú. Ẹ wá túyáyá túyàyà kẹ́ lọ pàdé ọmọ yín màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá pẹ̀lú Olori Adele sólèdè Yorùbá. Àwọn gómìnà ló ti gba lẹ́tà wọn ní gbogbo ìpínlẹ̀ Yorùbá. Gbogbo ló ti gba lẹ́tà wọn pátápátá o. Buhari ti gba lẹ́tà ẹ̀ wọ́n ti fún Tinubu náà ti gba lẹ́tà ẹ̀ wípé Yorùbá ti jáde. Torí náà kọ́ a fẹ́ túyáyà a fẹ́ lọ yayọ̀ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì wa pátápátá tó wà ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ pẹ̀lú Olori Adele. Ẹ máa jó ẹ máa yọ̀. Ẹ kú oríire ọmọ Yorùbá ẹ kú oríire láti bọ́ kúrò lóko ẹrú. Ẹ̀yin ọ̀dọ́ ẹ kú oríire o. Ẹ̀yin ọ̀dọ́ mo kí pé ẹ kú oríire o. Ẹ̀yin gangan lẹ fẹ́ ṣèjọba orílẹ̀-èdè Yorùbá. Ògo yìí ò ní wọ mi ọ̀dọ́. Ìràwọ̀ yìí ò ní wọ òkùnkùn. Ẹ̀dá dà tó pé òun nígbà kẹ́rọ̀gọ yín lò. Ẹ̀dá bẹ́ẹ̀ ilẹ̀ alanu agbé wọn mi lórúkọ Jésù. Ẹ̀dá lọ pé òun nígbà kẹ́yìn ọ̀dọ́ rògbò wọn lò. Gbogbo wọn pátá wọn mọ wọn tí wọn nílò wọn lórúkọ Jésù. Gbogbo yín ẹ̀yin ọ̀dọ́ o. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo jẹ àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní 1979-83 ní bàbá Awólọ́wọ̀. Ibo ni ètò ẹ̀kọ́ yẹn fẹ́ wà báyìí? Wọ́n ti sọ ilé ìwé wọ́n ti sọ da ọ̀hún gógó sọ da góòlù mọ́ yín lọ́wọ́. Náà ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn tún fẹ́ padà wá báyìí lórílẹ̀-èdè Yorùbá. Torí náà kọ́ ẹ máa gbáradì o. A fẹ́ lọ pàdé ìjọba délé wa láìpẹ́ láì jìnnà ní gbogbo gómìnà ọ́fíìsì wa ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ. A fẹ́ lọ ya ayọ̀ òmìnira. Àwọn Olori Adele wọ́n ń bọ̀ pẹ̀lú màmá Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá àti gbogbo àwọn adelé yòókù wọ́n ń bọ̀ ẹ jẹ́ ká lọ pàdé wọn o. Ayẹyẹ la fẹ́ lọ ṣe lọ́hùn o. A fẹ́ lọ ya ayọ̀ òmìnira. Ọjọ́ náà kí gbogbo yín kẹ́ wọ white aṣọ obìnrin kẹwọ̀ lọ́jọ́ náà o. Àti ní fèsì o ta fẹ́ fi pàdé màmá wa àti káàpù wa o. Bọ̀bẹ́ bá yá o màmá wa máa kó wá bá yín bíbá ẹ̀ so ẹ lè wo aṣọ yẹn ta fẹ́ wọ̀ lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n tí ò bá ní access sí fèsì ni o ìwọ ni káàpù ni o. Ẹ lọ wọ white aṣọ funfun kẹ́nẹ́nẹ́ kẹ́ bá lọ bá ya ayọ̀ òmìnira. Tátúyátúyà lógúnlọ́gbọ̀n a máa lọ gómìnà ọ́fíìsì wa. Ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o.